mo fẹ́ fún yín ní àṣírí kan ni o bá a ṣe ń lo oyin bá a ṣe ń lo oyin fún ìbùkún ẹ wò oyin rèé o tẹ́ ẹ bá jí láàárọ̀ kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí yàn ó dáa o tẹ́ ẹ bá lè jí láago kan òru sáago mẹ́ta ó dáa pọ̀ àdúrà yẹn ṣe pàtàkì jù ìjùbà tí ilé ò ti mọ́ lọ so tẹ́ ẹ bá ti jí láàárọ̀ kẹ́ ẹ tó sọ̀rọ̀ sí yàn nídàjí tẹ́ ẹ bá lè ṣe láago kan sí mẹ́ta ìbá dáa pọ̀ bó o lẹ́sìn ṣe ẹ bọ́ra yín sí ìhòhò ẹ wàá bu oyin sí ọwọ́ yín báyìí ẹ sọ pé ọlọ́run olódùmarè o ẹnìkan ò fi iyọ̀ sóyin tó fi ń dùn ẹnìkan ò fi ṣúgà sóyin tó fi ń dùn ó wù ọ́ ọlọ́run nínú àánú rẹ ló fàdùn sáyé oyin jẹ́ káyé mi náà dùn dóyin lọ ẹ là ẹ máa ṣe bẹ́ẹ̀ láràárọ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ fún 50 days ẹ náwó sí nǹkan rí tẹ́ ẹ ṣe láyé ẹ náwó sí nǹkan rí pé èmi náà gbé nǹkan rí ṣe láyé o ayé ò ṣe congratulations sí ọ ẹ bá fẹ́ súnmọ́ ìyàwó yín tẹ́ ẹ bá parí ẹ̀ kò dín lọ́wọ́ o tó bá dẹ̀ jẹ́ wípé ẹ ti súnmọ́ ìyàwó yín tán láago 11 12 tẹ́ ẹ ti wẹ̀ kẹ́ ẹ tó ṣe kò bá dì ẹ bá ṣe tán tílẹ̀ bá mọ́ láago 5 tẹ́ bá fẹ́ súnmọ́ ìyàwó yín àkọ́kọ́ yín kò dín lọ́wọ́ àdúrà ti gbà tí wọ́n bá béèrè wípé ta ló tún mélé yìí wá ẹ sọ pé mi ni Sẹ̀san Adéwùsì tá ń tọ́ lọ́rùn bàbá olóyin original láyọ̀ o.